ewúrẹ́ tó wọlé tí òjúbà dé àmúso àgùntàn tó wọlé tí òjúbà dé àmúso mojúbà lónìí o mojúbà ọmọ ọ̀dọ̀ àgbà. Ìbà o ìbà o ìbà o ìbà o èmi júbà o mojúbà ọmọ ọ̀dọ̀ àgbà èmi júbà o mojúbà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Làbọ́rú làbọ́yè aleluya o èmi ọmọ yín náà ní Dr. ọmọ ọ̀dọ̀ àgbà. Mo fi gbólóhùn àpọ́nlé wọ̀nyí mo fi kí gbogbo ẹ̀yin ènìyàn mi nílà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti ní àríwá o. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan wa o. Ẹ sàmí ẹ gbé tó ẹ̀mí. Mo tún dé bí mo ṣe máa ń dé mo tún wá bí mo ṣe máa ń wá o. Èmi ní ò mọ wá o ẹ̀yin lẹ́ ò mọ wò mí o. Ojú tẹ́ fi ń wò mí o kò ní relédè yín o. Etí tẹ́ fi ń tẹ́tí sèmi ọmọ ọ̀dọ̀ àgbà etí yín ò ní di ní agbára lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Mo kí ẹ̀yin ènìyàn mi tẹ́ fi ń gbà gbogbo tẹ̀lé mi ọmọ ọ̀dọ̀ àgbà. Tọ́lọ́run kádàrá pé kẹ́ mọ rí àǹfààní ewé àtegbò jẹ lára mi. Ọlọ́run ọba Elédùmarè kò ní pa yín kò ní pa mí fún yín kò ní pa yín fẹ́mi náà agbára Ọlọ́run ọba. Lónìí mo fẹ́ fún yín ní iṣẹ́ tí à ń pè ní ìlẹ̀kẹ̀ ìfẹ́ràn pẹ̀lú gbẹ́rẹ́ ìfẹ́ràn. Mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fẹ́yìn ọmọ aráyé lénìí o. Ìlẹ̀kẹ̀ ìfẹ́ràn yìí jẹ́ ìlẹ̀kẹ̀ kan tí obìnrin á máa kì sídìí ọkùnrin tí ó bá ti bá obìnrin náà lò pọ̀ pẹ̀lú ìlẹ̀kẹ̀ yẹn nídìí. Ọkùnrin yẹn ti dé ibi tí ò mọ ná gbogbo owó ilé ayé rẹ̀ sí. Obìnrin yẹn ní ò mọ finú rò nígbà gbogbo yóò nífẹ̀ẹ́ obìnrin náà débi pé a kọjá bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ sì ni a ní kí n má fárí kan dákan sí. Ìdí nìyí tí mo fi bá àwọn ọkùnrin náà mú enígbẹ́rẹ́ rẹ̀ wá. Nítorí pé kò bójúmu kí ọkùnrin kó máa gbé lẹ̀kẹ̀ sídìí wọn ò ní ṣe lè gbádùn sá. Ṣùgbọ́n àwọn náà ò lè sín gbẹ́rẹ́ yípo ìbàrá àdí ọkùnrin tóbìnrin tó bá rọ́lù kò ní lè fi wọ́n sílẹ̀ á nífẹ̀ẹ́ wọn dáadáa iṣẹ́ tó lẹ́jìtì tó kọ̀ǹfàmù dáadáa ni. Fún ọ tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà fúngbà àkọ́kọ́ subscribe sórí YouTube channel yìí láti lè máa jàǹfààní àwọn ewé àtegbò àwọn bàbá wa tí Ọlọ́run ní kó máa tàtọ́wọ́ mi jáde sórí ìkànnì yìí. Ìwọ náà lè máa jàǹfààní ẹ o. Bẹ́ẹ̀ sì ni ẹ̀yin ènìyàn tí ẹ ò bá tí kàn sí tẹ́ ò bá tí join TikTok mi ẹ̀yin náà lọ darapọ̀ mọ́ mi lórí TikTok ẹ search fún Dr. ọmọ ọ̀dọ̀ àgbà á gbé mi wá ẹ follow àkáǹtì náà ẹ ò lè mọ jàǹfààní àwọn ewé àtegbò èyí tí màá mú wá àtàwọn èyí tí mo ti fi síbẹ̀ o. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí darapọ̀ ẹ ti mí ṣiṣẹ́ gidi gan o. Iṣẹ́ yìí mo fẹ́ kí ẹ̀yin obìnrin mo fẹ́ bùn yín. Ẹ̀yin ọkùnrin náà mo sì fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ẹ̀yin náà o. Ṣùgbọ́n iṣẹ́ yìí ẹ̀yin ọkùnrin tí ẹ bá lo iṣẹ́ yìí obìnrin tí a ò bá máa bá lájọṣepọ̀ ẹ jẹ́ kó jẹ́ ìyàwó ilé wa. Èyí ó lè dàbí kọ́kọ́rọ́ ó lè dàbí kọ́kọ́rọ́ fún ìyàwó ilé yẹn tí ìyàwó ilé yẹn ò fi ní lè wọn wò ta látàrí pé tán bá ti ní ìfẹ́ èèyàn dáadáa. Èyí sì tún súnmọ́ lẹ́yìn obìnrin kò ṣe ká ṣe ìlẹ̀kẹ̀ yìí kẹ́ mọ́ fi ṣe àgbèrè ṣekúṣe kiri. Ẹ dákun ẹ má jẹ́ kí ọ̀kọ̀lọ́kọ̀ rọ́lu ìlẹ̀kẹ̀ yìí nídìí yín o. Kó má jẹ́ pé yóò wá fi ìyàwó ilé sílẹ̀ o aṣáwọ́dọ̀ yín o. Ẹ jẹ́ ká fi ìbẹ̀rù Ọlọ́run lo iṣẹ́ tí mo fẹ́ fún yín yìí. Ẹ máa bá mi ká lọ o. Ẹ jẹ́ kọ́kọ́ gbé níbi ìlẹ̀kẹ̀ náà. Kí ni tí ẹ ò bá mi wá fún ìlẹ̀kẹ̀ yìí? Ẹ lọ bá mi lọ ra ọ̀pọ̀ òyìnbó tó tóbi dáadáa tó ti pọ́n. Ẹ lọ bá mi lọ ra ìlẹ̀kẹ̀ ìdí iyekíye tó bá wù yín. Ẹ sì bá mi ra ṣúgà oníkóró 7. Ẹ bá mi ra ojúlówó oyin ìgàn tó da ojúlówó oyin ìgàn gidi
pẹ̀lú ẹ bá mi jẹ́ ewé ọ̀mísìmísìn onítàkùn onítàkùn pẹlẹbẹ yẹ ẹ bá mi já ẹ sì bá mi ra àádùn náà ní bí 3 àbí 2 tó bá wù yẹn. Ẹ bá mi pa ọ̀pọ̀ òyìnbó yìí ní pánsá, ẹ là méjì, ẹ bá pọ̀ pánsá ni pé kéèyàn la nǹkan méjì, ẹ ha onú rẹ tí ó jẹ́ kòtò dáadáa, tí ó jẹ́ kòtò dáadáa, tí bá ti ha onú rẹ tó ti jẹ́ kòtò dáadáa, ẹ bá mi mú ìlẹ̀kẹ̀ yìí, ẹ bá mi jù sínú rẹ, ẹ bá mi mú ṣúgà oníkóró, ẹ bá mi fi sí, ẹ bá mi mú ewé ọ̀mísìmísìn, ẹ bá mi bu omi díẹ̀, ẹ bá mi fi gbó dáadáa kómi yẹ kí ẹ dà sí, ẹ bá mi mú ìrèké, ẹ fodó kan ẹ fi gún ìrèké yẹ, ẹ fún omi ara rẹ̀, ẹ fún ẹ dà sí, ẹ bá mi fi àádùn, ẹ bá mi fi òun náà sí o. Lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe kinní yìí tán, ẹ bá mi fi kóró atare 7 ẹ bá mi fi sí, ẹ bá mi mú, ẹ bá mi dé padà, ẹ bá mi wé ní òwú dúdú àti funfun, ẹ bá mi wé ní òwú dúdú àti funfun dáadáa, ẹ bá mi gbé ilẹ̀ síbì kan, ẹ bá mi bò mọ́lẹ̀. Kí mo pè é? Ẹ bá mi gbé ilẹ̀ síbì kan, ẹ bá mi bò mọ́lẹ̀ o. Lẹ́yìn ìgbà tó bá di, ẹ bá fi iṣẹ́ yìí kalẹ̀ fún ọjọ́ 7 gbáko. Lẹ́yìn ọjọ́ 7 gbáko, a ó lọ farabalẹ̀ gbẹ́ ilẹ̀ yẹ, ẹ mọ bẹ́ẹ̀ ṣe gbẹ́ tí ó fi di pé ẹ máa lọ gún ní ẹ má lọ fi àdá lọ gún ọ̀pọ̀ òyìnbó yẹ o, ẹ fọ gbọgbọ́n ẹ fi gún, ẹ fi ra gbẹ́. Lẹ́yìn ìgbà tó bá ẹ yọ kíní yìí kúrò níbẹ̀, ẹ ò bá mi ṣá síbòjì kó fi gbẹ, ẹ kì í bọ̀dí, ó ti di ògùn, ó ti di iṣẹ́ ńlá o. Iṣẹ́ yìí ìlẹ̀kẹ̀ yìí kò sóhun tó máa ń bàjẹ́, omi yìí bàjẹ́, kò sí nǹkan kan tó lè bàjẹ́, ó ti di iṣẹ́ nìyẹn o. Ẹ jọ̀ọ́ ẹ fọpọlọ lo iṣẹ́ yìí o, èèyàn lọ. Mo sọ lẹ́ẹ̀kan pé kí n má di pé mo fárí kan mo dákan sí torí àwọn ọkùnrin gan pọ̀ tán wò mí ju obìnrin lọ. Kọ́mọ́ ní ọmọ ọ̀dọ̀ àgbà kí ló dé ọtọkùnrin lẹ fílẹ̀ tóbìnrin lẹ fílẹ̀ lẹ̀ ni. Bá ṣe mọ̀ pé bí kọ́sítọ́mù obìnrin bá wọ́dọ̀ yín tó bá béèrè fún ẹ ò lè ṣe fún, ṣùgbọ́n ẹni tí ó ṣe fún yàn náà káwa náà ní lára ó ṣe kókó. Fún títí enígbẹ́rẹ́ rẹ fún ọkùnrin, ẹ lọ bá mi lọ wá akọ àtabo aláǹgbá, ẹ bá mi wá, ẹ bá mi lọ wéwé àmúnimúyè, ewé ọgbọ́, ewé ọ̀mísìmísìn, ewé rẹ̀kùrẹ̀kù pẹ̀lú àtàrí òdìdì kan. Ẹ bá mi mú ẹ bá mi mú aláǹgbá abo, ẹ bá mi fi tẹ́lẹ̀, ẹ bá mi kọ̀yà ẹ̀ sókè, ẹ bá mi da kọbò lórí mọ́lẹ̀ kó sùn lé lórí mọ́lẹ̀, ẹ bá mi kó ewé ọ̀mísìmísìn ẹ kó lé, amúnimúyè ẹ kó lé, ewé ọgbọ́ ẹ kó lé, rẹ̀kùrẹ̀kù ní kó kàyìn sókè pátápátá, ẹ bá mi fi àtàrí yìí sí, ẹ bá mi jó papọ̀. Tí wọ́n ti bá mi jó iṣẹ́ yìí papọ̀ tán, iṣẹ́ yìí èèyàn 3 lè lò níbẹ̀. Tó bá ti ń kọjá èèyàn 3 yẹ ẹ bu yòókù ẹ fẹ́ dànù, kò wúlò mọ́ èèyàn 3, torí ẹ lè fẹ́ béèrè pé ọmọ ọ̀dọ̀ àgbà ǹjẹ́ èèyàn 2 lè lò, ǹjẹ́ èèyàn 3 lè lò, ǹjẹ́ èèyàn 4 lè lò, ló jẹ́ kí n sáré dá yín lóhùn rẹ̀. Iṣẹ́ yìí ẹ máa fi síngbẹ́rẹ́ yípo ìbàrá àdíyín nípele 3, ẹ sin yípo rẹ̀. Lẹ́yìn ìgbà tó bá sì kan yípo, ẹ tún sún mókè díẹ̀, kékeré ni ẹ tún sún yípo, ẹ tún sún mókè díẹ̀, ẹ tún sin yípo, tó dá ìgbà tí yẹn bá ki ìlẹ̀kẹ̀ 3 bọ̀dí, bẹ́ẹ̀ ni gbẹ́rẹ́ yẹn ó ṣe rí. Ẹ bá mi fi ẹbù yẹ, ẹ bá mi fi ra dáadáa, ẹ fi ra dáadáa, ó lè ta yín o, ẹ fi ra gidi gan. Tí wọ́n ti fi ra, iṣẹ́ yìí ti di iṣẹ́ o. Ẹ̀yin ọkùnrin mo bẹ̀ yín, iṣẹ́ yìí ẹ má jẹ́ kí a máa fi ṣe ṣìnà o, nítorí pé iṣẹ́ tó dájú tó kọ̀ǹfàmù ni mo fún yín yìí o. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o. Kí iṣẹ́ yìí lè túbọ̀ múnádóko fún ẹ, kó lè ṣiṣẹ́, kó lè rí bí mo ṣe wí fún ẹ. Rí i pé o ṣe iṣẹ́ yìí kó sì tẹ láìkì, bẹ́ẹ̀ sì ni pé kò fẹ̀mí ìmoore hàn lábẹ́ kọ̀mẹ́ǹtì o. Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀. Èmi ọmọ yín náà ni Dr. Ọmọ Ọ̀dọ̀ Àgbà. Ó dìgbà kan náà.